àǹtí Bukky Haram wọ́n ní good at o ẹ̀yin lẹ mọ̀ àǹtí Bukky wà lára àwọn èèyàn lára blogger lórí social media tó jẹ́ pé good at he choke ẹ gbàgbé ó wá depend lórí bẹ́ẹ̀ ṣe fẹ́ define good at. What is good at? Where is good at? Ṣé o ti yé yín? Ṣẹ́rí àǹtí Bukky ẹ̀yin lẹ́ẹ̀kan understand àǹtí Bukky ṣẹ́rí irú àwa yìí I understand àǹtí Bukky dáadáa a máa understand àǹtí Bukky dáadáa o ok ẹ jẹ́ fún yín lẹ́sàbọ̀. Number one thing first ni pé Bukky jẹ́ ọ̀kan tó jẹ́ pé tó bá ti ń ṣe nǹkan pẹ̀lú passion ni pẹ̀lú iṣan pẹ̀lú iṣẹ́ mọ̀ bó ṣe máa ń ṣe nǹkan tiẹ̀ nìyẹn kò kì í ṣe nǹkan bíi pé ọjọ́ ọ̀la wọ́n ti pé kíní yìí ò rí bẹ́ẹ̀ she believes that bóun ṣe rí yẹn gbáhùn proof or no proof bó ṣe máa rí nìyẹn so ara good at náà ni most of the time tó jẹ́ pé tó bá dẹ̀ ti rí kíní yẹn ara kan bá tèèyàn jẹ́ ara good at náà ni èèyàn tó bá ní good at kọ́ ló máa lára ẹnì kejì ẹ̀ bẹ́ẹ̀ ni èèyàn tó bá ní bad at jàre èèyàn tó ní good at ló máa ń lára èyí lẹ wá mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ define good at tiyín lọ́dọ̀ tiwa àǹtí Bukky Haram wọ́n ní good at èèyàn tó bá ní good at kọ́ ló máa sọ pé òun máa tọpinpin ọmọ lọ sí Tanzania ọmọ tó mọ́kọ wálé tó yẹ kí inú gbogbo wa máa dùn wípé òun máa make sure pé bọ̀bọ́ yẹn ò fẹ́ ìyẹn Juma 2 years ago òun máa make sure pé bọ̀bọ́ yẹn ò fẹ́ wọ́n ní bọ̀bọ́ yẹn ò lè fẹ́ aráàlú wọn ló máa ń fẹ́ òun máa make sure òun máa gba gbogbo information ara good at náà ni èèyàn tó ní good at ló máa kọ orúkọ 21 people including our family member mo ní ó depend lórí yín bẹ́yìn ṣe fẹ́ interpret what is good at where is good at ló máa kọ orúkọ àwọn family ẹ̀ gbẹ́gbọ́ fún babaláwo kan yánmútú gbogbo wọn ara good at náà ni èèyàn tó ní good at ló máa sọ pé òkè o mo fẹ́ support iṣẹ́ Ọlọ́run ẹgbẹ́ o torí ẹ ti ń dá gbogbo ẹ̀ pọ̀ o mo fẹ́ support iṣẹ́ Ọlọ́run mo fẹ́ gbé iṣẹ́ Ọlọ́run ga o dẹ̀ rí pásítọ̀ yẹn o dẹ̀ bẹ̀rẹ̀ sí support of course iṣẹ́ Ọlọ́run nínú pásítọ̀ máa dùn tí tó fẹ́ gba ìyàwó lọ́wọ́ pásítọ̀ yẹn tó fẹ́ wọnú ilé ara good at náà ni ara good at in fact olórí good at náà ni o mọ̀ pé pásítọ̀ yẹn ti níyàwó o dẹ̀ fẹ́ léyàwó inú ilé kúrò you are now doing everything in your power to become the wife ọjọ́ tó ń ṣe wedding anniversary white ló máa wọ̀dé bẹ́ẹ̀ tó mọ̀ọ́mọ̀ wọlé late tó wá lọ síwájú tó wá lọ jókòó bíi second wife tó fẹ́ dánú ilé wọn rú ara good at náà ni the intention you bring to that pastor bring gbogbo fẹ́ wá fẹ́ o bring gbogbo fẹ́ wá ṣiṣẹ́ Ọlọ́run ni pastor yẹn ò mọ̀ pé fẹ́ wá fẹ́ yẹn kọ́ mi ìdárúkọ so ẹ̀yin lẹ mọ̀ kẹ́ máa fill in the boxes bẹ́yìn ara good at náà nìyẹn àbí good at kan ojú yẹn náà lọ nà àwọn èèyàn ẹ má máa da kíní ìpọ̀ àǹtí Bukky ní good at she is the queen of good at lórí social media kò sẹ́nibọ̀dì inú yín tó ní good at tó àǹtí Bukky ara good at náà nìyẹn kéèyàn jókòó wípé màá bá tiẹ̀ jẹ́ ìwà tí pásọ̀ yẹn tó wá ní issue láti ẹ̀mọ̀ pa àtẹnudẹ́ gan ló fẹ́ pa sílẹ̀ pásọ̀ yẹn tó wá ní issue àǹtí Bukky ló tún rán ọmọ ọ̀dọ̀ nínú ilé yẹn tó ń gbóúnjẹ fún pásítọ̀ nínú kinní tó ń gba information tó tún sọ lórí social media pé sórí mo lè poison ẹnu ibi tó wà yẹn ara good at kan ojú yẹn náà lọ èmi ò mọ definition tẹ́yìn ní good at torí lọ́dọ̀ tèmi good at nìyẹn èèyàn tó ní good at ló mú odidi Ọmọwùmí a small girl that is a widow tó bẹ̀rẹ̀ sí ń parọ́ mọ́ for years torí pé ó fẹ́ gba donation ara good at náà èèyàn tó fọlọ́run ṣẹlẹ́rìí tó ń sọ fún wa pé òun máa gba justice fún wa
tó gbowó lọ́wọ́ wa tó fi lọ́wọ́ rẹ̀ já sínú ilé tó bá ti dọ̀la àmàlà mo fẹ́ jẹ pẹ̀lú ọbẹ̀ lásìkò èmi kò rà àmàlà jẹ ara good heart ni o. tó mọ̀ pé justice for Mohbad tó mọ̀ pé níbi tó dé yìí o government have done everything o kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí o ó dẹ̀ mọ̀ wá parọ́ fáwọn masses wípé ó ní nǹkan míì tó fẹ́ ṣe sí ó dẹ̀ gbowó lọ́wọ́ àwọn masses ó dẹ̀ mọ̀ pé owó yẹn ẹ ti ṣe kí ni ẹ ti fi ṣe àpapín láàrin ara yín instead of kó wá jẹ́wọ́ pé ẹ̀yin masses o bá a ṣe rò ó kọ́ la ṣe bá o ó dẹ̀ disappear gbàtà máa rí orí cruise ship tó ń jẹdé tó ń jẹ gbogbo ẹ̀ ara good heart náà ó fi Ọlọ́run ọ̀ṣọ́fà búra ó fi Ọlọ́run bàbá ẹ̀ búra ara good heart náà good heart ò jù yẹn lọ. ìgbà tó tún fẹ́ẹ̀lì dead body activist tó tún fẹ́ẹ̀ lórí justice for Mohbad ó tún wá drag Ìyábọ̀ tí ò mọ nǹkan kan tí ò bá yín dá sí ó lóun ló bà justice jẹ́ ara good heart náà. You push your own failure on top somebody else that literally has nothing to do with it. It's a good heart. Ṣebí inú good heart ẹ̀yin náà lọ́mọ ẹ ti yọ ọ̀bẹ you are the queen of good heart o kitchen knife ọ̀bẹ yuti tó fi ń ṣá ẹran tó yọ ọ lọ train station tó lọ fẹ́ lọ ṣáyàn pa ara good heart tí ò bá kọ látara ẹ̀ báwo lọmọ yẹn ṣe fẹ́ ní good heart tó yẹ. In fact good heart ẹ sọ pọ̀ tó débi pé ọmọ ẹ tún tójú ẹ ṣẹ̀wọ̀n bàbá ẹ ṣẹ̀wọ̀n ọmọ ẹ tún ṣẹ̀wọ̀n ìwọ nìkan ló kù sí báyìí ara good heart náà. Good heart ni ò jẹ́ kó jẹ́yàn tó lè lọ Nàìjíríà mọ́ torí pé kí ni o ti parọ́ o ti defame character a lot of people ara good heart in fact good heart ojú yẹn lọ. tó bá ti rí obìnrin tó ń ṣe dáadáa jù ẹ́ lọ bó ṣe máa mú wọn wálẹ̀ in fact olórí good heart ni àti Bukky ní good heart o ẹ̀yin lẹ wá mọ definition tẹ́ fẹ́ fún kí náà ń porúkọ gẹ́yì Àṣàbí ọlọ́ṣẹ̀ Farida ẹwà dúró ṣó tó ń ṣe fáwọn ọmọbìnrin láì ṣe pé wọ́n mọ̀ wọ́n náà wọn tó bá ṣáà ti lè wà successful tí Bukky bá ti lè ra ẹ mú ó máa ṣó ẹ bóun ṣe ní good heart. bẹ́ẹ̀ ni iṣẹ́ tó bọ́ lọ́wọ́ Bukky ṣèbí ara good heart ẹ̀ náà ni ṣé àwọn tó ní bad heart náà máa ń fún níṣẹ́ àwọn tó bá ti ní good heart wọn ò kì í fún wọn níṣẹ́ náà wọ́n máa ń gbaṣẹ́ lọ́wọ́ wọn náà. So a lot of things tẹ́yìn people wọn yóò understand tẹ́gẹ̀ wọ́n pé kíní kan ṣe kíní kan àwa ó yé wa dáadáa alára ní gbéra ga nǹkan tá àti Bukky ti ṣe lórí social media nǹkan tó dáa ní nǹkan tó fi ń yan gan ni ayé àwọn èèyàn tá àti Bukky ti bàjẹ́ lórí social media nǹkan tó dáa ní ẹ̀yìn èèyàn mi nǹkan téèyàn fi ń yan gan ni pé nǹkan téèyàn tún fi lé ọmọ lọ́wọ́ ni. àǹtí Bukky ò tí ì lọ Nàìjíríà kò tí ẹ̀ tí ì fi lé ọmọ lọ́wọ́ ọmọ tí ń jalè kiri ẹ mọ̀ pé good mother nìyẹn good heart equals good mother. táǹtí Bukky bá wá fi iṣẹ́ tó fi ń ba tèèyàn jẹ́ lé ọwọ́ ọmọ láyọ̀ wá bá pé méjì ọmọ yẹn wá tó wá ní ayọ̀ wá kún ẹ̀wò ayọ̀ di méjì ni ayọ̀ yẹn di méjì ni ó ń jalè lápá kìíní ó ń ba tèèyàn jẹ́ lápá kejì ara good heart. ẹ jẹ́ káǹtí Bukky gloat ta ni ò bá gloat tí ó máa ń ṣe àǹtí Bukky aláṣẹ ìdáná. Justice for Mohbad lè ní ẹgbowó ẹgbalẹ̀ ẹgba donation kò sí nǹkan tẹ́ ẹ gbà ẹ fẹ́ lè gba ẹ̀mí gan ẹ fẹ́ fi ẹ̀mí rẹ́mi torí ẹ fẹ́ lè gba ẹ̀mí Ọmọwùmí ara good heart náà nìyẹn. kò sí nǹkan tẹ́ ẹ gbà kò sí nǹkan tẹ́ ẹ ṣe mélòó nu yín ló lè ṣe bá àǹtí Bukky ṣe ń ṣe yẹn. ẹ jẹ́ káǹtí Bukky gloat bẹ́ẹ̀ ni she's a wonderful role model. ẹ̀yin èèyàn àǹtí Bukky is a wonderful she's a wonderful person. èèyàn téèyàn rí téèyàn fi ń ṣépè fún yàn ní pé ayé ẹ̀ máa dàbí ayé Bukky. bẹ́ẹ̀ ni wọ́n ń support nsìn wọ́n ń ṣe kínní nsìn ṣebí tó bá tiẹ̀ bá yàn jà tẹ́tí kúrò lórí ẹ̀
kí ló dé tó tún ké pè kí Sunday Igboho ládùúrú gbogbo nǹkan tí máa yẹn ṣe nílẹ̀ Yorùbá kí Bukky kó tún máa rí Sunday Igboho fín ẹ rí pé gúdà tó ju gúdà tó ju yẹn náà mo ti explain situation Sunday Igboho. nǹkan tó ń ṣe fún Nnamdi Kanu ọmọ Ìgbò yẹn náà fẹ́ ṣe fún Sunday Igboho ọpẹ́lọpẹ́ Tinubu lára ẹ̀ wọ́n ti jólé ẹ̀ they are after his life ṣe máa dúró èèyàn tó pa sínú ilé ẹ̀. kí àǹtí Bukky dẹ̀ jáde òun bàbá àti ẹ̀dà kí bàbá àbáwọn fámílì ẹ̀ kọ́ wá bá wa jà nílẹ̀ Yorùbá no àǹtí Bukky tún attack nígbà tẹ́yìn pariwo kò sí security kò sí OPC kò sí ológun kò sí nǹkan kan Ọlọ́run ò gbàdúrà yín mọ́ Nàìjíríà a tún rí àwọn èèyàn díẹ̀díẹ̀ tó ń risk life àwọn àǹtí Bukky ò lè risk freezer ẹ̀ tábà sọ pé ó fẹ́ risk life èèyàn tẹ bá ja àǹtí Bukky lólè ẹ ṣáà má jí freezer tó ń kó mo ní tọkí síbí mo lẹ́ja síbí mo máa fẹ́ já ẹ ṣe pẹpẹ súùpù lọ́la mo máa fi kíní ẹ ṣáà má gbé freezer ẹ lè gbé gbogbo nǹkan tó kù ẹ má gbé kẹ́ẹ̀tì ẹ̀gbọ́n mọ àǹtí Bukky lọ́gán ẹ ṣáà má fọwọ́ kan freezer. And is the one condemning Sunday Igboho that is saving lives in Nigeria ṣé kìí ṣe good at ni ẹ̀yin èèyàn is your own definition of good at ni. kéèyàn rí ọmọ ọlọ́mọ kó fẹ́ bà tiẹ̀ jẹ́ láìṣẹ̀ láìrò ẹ̀ is the olórí of good at. So what are you people talking about? What are you people talking about? àwọn ọkọ̀ wà ṣe rí níbi tá a dé ó yẹ kẹ́ ti mọ orí èèyàn téèyàn kan jẹ́ wọn ò ní ìdá tí máa ṣàlàyé fún yín ó yẹ kẹ́ ti mọ orí èèyàn téèyàn kan jẹ́ àbí kí n ṣe Boko Haram gbogbo rádaràda tó ń ṣe kò síṣẹ́ lọ́wọ́ ẹ̀ ni ebi ti pa wèrè ebi ti fọ́ ojú wọn kò síṣẹ́ lọ́wọ́ ẹ̀ ni. So if you don't understand her at this point, she's just doing everything because of what she wants to hit. Wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀, wọ́n ti rí bó ṣe ń ṣépè fọmọ, wọ́n ti rí bó ṣe ń ba ayé àwọn èèyàn jẹ́. They've removed everything. So what are you saying? That's why she can conveniently sit and tell us. She will conveniently sit and tell us pé she has a good heart because ẹ̀yin kọ́ lẹ̀ ń kó lọ́wọ́ tẹ̀ ń kó lọ́wọ́ tẹ̀ ń kó lọ́wọ́ ni. Ó lè lọ́mọbìnrin yìí ó lè ní bàbá ẹ̀. Her father was arrested. Bẹ́ẹ̀ ni kó tó di pókú. Her father was arrested kó tó di pókú. Ó lè ní. Bó bẹ́ẹ̀ ṣe wà yìí gbogbo nǹkan tẹ́ ẹ̀ mọ̀ ṣe kò ju pé Bukky o ó ṣe kínní ó ṣe gbà kan ó ṣàwò kan ẹ ṣàfilẹ̀ níbi tó desperation at its peak ló ń ṣe Bukky bẹ́ẹ̀ ṣe ń rí ẹ̀ desperation at its peak. ẹ jẹ́ kó sọ nǹkan tó bá wù kó sọ gbogbo wa ti mọ oríyàn tó jẹ́ kí ló fẹ́ sọ sí níwọ̀n tó wá parọ́ fún wa tó gbowó lọ́wọ́ wa tó sọ́kàn òru kan kò sórí kò sídìí ó tún yí lé Ìyábọ̀ lórí nígbà tó ń gbowó ó máa porúkọ Ìyábọ̀ tó lè mú sọ pé gbogbo nǹkan tẹ́rí kálukú ń ṣe lórí social media ó jẹ́ wọn ẹ má fall for it ó máa pe Ìyábọ̀ GoFundMe owó sáànì gbogbo ẹ̀ ló máa gba àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ wá ní Ìyábọ̀ ni ò jẹ́ kó gba justice ó yá bá wa dẹ́wọ́ wa padà ìyẹn ń kọ́
mo máa ń sọ fún yín, let's use our brain. If you don't use your brain, they will use it for you. Bó ṣe wà yẹn, she's more focused on redeeming her image. She wants to leave the niche of this Mohbad niche. Wípé kò exist mọ́. Nǹkan tó ń try àti ṣe nìyẹn. Ó ń try àti redeem image ẹ̀. Ó fẹ́ yọra ẹ̀ kúrò nínú Mohbad. Ó ti gbowó, wọ́n ti ṣàpapín, wọ́n ti ná jẹ tán. So báyìí, she want to repaint her image so that she can look for another person wey pa ẹ̀. Ṣé mo pé dead body activist ni? Láti wá tí wàá máa fi gba donation. She go look for another person wey don pa ẹ̀. Láti wá fi ṣe kí ni? Gba donation. That is the only thing she's doing now. So ẹ má fọ́, nǹkan tó bá wù kó lè pera ẹ̀. Ẹ̀yin lẹ ń fọ́, ẹ má fọ́. Ẹ má fọ́ jàre. Ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ̀ lórúkọ, kó pa sínú orúkọ fúnra ẹ̀, kó ṣe gbogbo nǹkan tó bá wù. Ẹ má fọ́. Ta ló ní gúdà tí ó wà ṣóun? Rí gbogbo atrocities ẹ̀ lórí social media ni. Bó ṣe ń báyé àwọn èèyàn jẹ́ káàkiri. Ó lè lò wá jà, Bukky Haram, ó lè ní. Ó wà nú ẹ̀jẹ̀, ó wà nú ìran ẹ̀. Èèyàn tí bàbá ẹ̀ jalè. Tọ́ arrest bàbá ẹ̀, tọ́mọ ẹ̀ mọ̀bẹ tó lọ jalè. Ẹ̀ ti understand irú inú ilé tó ti jáde ni. This is a generational curse now. Tọ́mọ ẹ̀ jalè, bàbá ṣẹ̀wọ̀n, ó jalè. Ọmọ ṣẹ̀wọ̀n, ó jalè. Kí lẹ wá rò pé ìyá máa ṣe? Ẹ̀yin lẹ ń bọ́dà ara yín. Ọ̀rọ̀ Bukky ó yé wa dáadáa. She want to use this opportunity to clear her image and leave the Mohbad niche. Ká gbójú. Owó yẹn ti lọ náà àti gbà fọ́lọ́run. So she want to remove herself from the Mohbad niche, start another on a clean state. Kó tún wá tú owó mi ìgbà. Nǹkan tó ń wá nìyẹn. But àwọn èèyàn ò jẹ́ kó gbàgbé. Àwọn èèyàn ò jẹ́ kó gbàgbé. So she wants people to quickly forget this Mohbad of 18. Torí owó yẹn ti lọ náà. So that she can start again and look for another person. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pààyàn míì kẹ́ gbé fún Bukky kó lọ gba justice. Kẹ́ lè tún dáwó fún. Torí owó ti tán sí, freezer ti gbẹ. Kò jẹja mọ́, kò sẹ́jà àárọ̀ mọ́. Nǹkan tó ń ṣe nìyẹn. As simple as that. Kí ló wá fẹ́ sọ ń sìn tó fẹ́ jọ yín lójú? You think she love anybody or she has the clinic of anybody at heart? No. Ṣé kò dọ́ǹpù bàbá Mohbad ni? Àwọn tó ń jọ ṣe tó ń jọ pákó ìgbà tó dójú ẹ̀ ṣe Bukky ò dọ́ǹpù. Ẹ̀yin lẹ́tẹ̀ lẹ́wà bọ̀dá nǹkan ọ̀rọ̀ Bukky ti yá wa ọjọ́ ti pẹ́. Ó ti pẹ́.